Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Forbidden apá kejì. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù yìí. Fún àwọn tí ò bá ti wò ó, ẹ gbìyànjú láti lọ wò ó lórí Yorùbá Premium Plus, àwọn ló ń show rẹ̀. Ẹ gbìyànjú láti lọ wo fíìmù yìí. Lónìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wo. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tó bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Forbidden apá kejì. Fún àwọn tí ò bá ti wo fíìmù yìí, Yorùbá Premium Plus àwọn ló show rẹ̀. Ẹ gbìyànjú láti lọ wò ó lórí YouTube channel wọn. Lónìí a máa sọ̀rọ̀ nípa kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí. Kọ́dí ẹ bá rò pé ó máa padà ṣẹlẹ̀, ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí. Ó tún dọjọ́ mi ọjọ́ rí. Ó dìgbà.